tẹ kọ́ yẹn rèé. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ yín dé. Ẹ̀rí Ìjẹ̀bú. Bá wa ní rẹ̀ fọ́ ni. Bá wa rẹ̀ fọ́ ni, ẹ lè fi yípo. Wàsówàsó ni. Ṣé pẹ̀lẹ́kọ̀ lọ́jọ́ wà tó àbí? Bọ̀dá. Ṣé ẹni bó ti wà yìí? Mọ̀mọ́ òun wàsó ni. Ẹ̀kọ́ náà wàsó ni. Wàsó ni méjèèjì lọ́tọ̀. Ẹ fún mi ní pọ̀mọ́, ẹ fún mi pọ̀mọ́. Lórí bá mi ra gàrí. Ló ní gàrí? Ike 250 ní ṣé ń sọ. Kò gbá 150. Bọ̀dá. Kò gbá ó. Bọ̀dá. Ẹ wò tẹ́ bá bù fún mi gbóná ṣe lé ẹ lè fi yí pọ̀ mọ́ àlùbọ́sà yẹn. ìjẹ́. Àná ẹ lè fi yí pọ̀ mọ́ yẹn. Ṣẹ́yìn bá yín gé ni. Àwọn ọmọ mi ṣẹ̀ṣẹ̀ ni ó tóbi ẹ gbádùn rẹ̀. Bọ̀dá. Mọ̀mọ́ mẹ́rin ẹ̀kọ́ méjì. Rẹ̀ fọ́ ẹ lè fi yí pọ̀ pẹ̀lú pọ̀mọ́ ó lọ. Ẹ bá mi rà á. Ìyá jẹ fọ́jà rẹ̀. Ẹ ṣé o. Àbíkẹ́ onípọ̀mọ́. Pọ̀mọ́ àtẹ̀kọ́ yín rè ẹ̀yin ọ̀rẹ́ tó jà. Ẹ jẹ́ àlọ́. Ẹ wá jẹ pọ̀mọ́. Ẹ wá jẹ pọ̀mọ́. Ẹ máa bọ̀. Gbogbo lẹ́gbẹ̀dà pọ̀mọ́. Ṣé o fẹ́ tà mí? Kí ló ẹbí mọ̀ ṣe? Gbé pọ̀mọ́ jẹ́. Ẹ sọ mi. Ẹ bá rẹ̀ fọ́ o. Bàbá, pọ̀mọ́ tẹ́ ẹsẹ̀ mọ iye rẹ̀. Wàsówàsó ni torí bẹ́ẹ̀ bá kájí orí tó dúró bíbí ní ìsìn yóò mọ̀ wọ́n bíi 500 di o fẹ́rẹ̀ kan sí. Mi rẹ̀ kọ́. Pọ̀mọ́ nìkan. Pọ̀mọ́ ni àbíkẹ́ rẹ̀ jẹ. Pọ̀mọ́ lẹ fẹ́ jẹ. Ọ̀jẹ̀ kọ́. Kò sí wàhálà. Wàsówàsó ni tó bá ti gbà tó ti ẹ̀kọ́ ọmọ lọ. Ó yá. Next. Bó lọ ti ń ṣe báyìí mọ́tì ò jábọ̀. Ó yá mọ̀ mú. Ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n. Sẹ́ẹ̀kà. Àwọn ọmọ yín wà ní ẹ̀rẹ̀ kọ́kẹ́ yí padà. Pọ̀mọ́ náà fẹ́ jẹ. Ó yá. Fẹ́mi náà ra gàrí. Ẹ mọ̀ ká. Ó kù díẹ̀. 500 ní báwọn. Ó pé. Ẹ bá ká ọmọ yín o. Ẹ bá wọn lẹ́nu náà. Ṣíra pé jẹ́ lọ àti pẹ̀lú fún wọn náà ń bá ara jà. Mo ní polówó ọjà kí n sọ̀rọ̀ ajé fún wọn Ẹ náà. ṣeun ẹ kú polówó. Ẹ̀gbọ́n yẹn rèé. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, ẹni bí ọkọ mi. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, ẹni bí ọkọ mi. Ìwọ ni mane, ẹni bí ọkọ mi. Mami fucking ne, yeah me fucking ne. I want let me fucking ne, want fucking ne. Ìwọ ni mane, ayé mi ọrùn mi. Àbíkẹ́ ò ní tèmi, ayé mi ọrùn mi. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, ẹni bí ọkọ mi. Kò bá nẹ́ mi, Àbíkẹ́ mi, mo máa lè para mi. Mo máa lè kó sódò, mo wá lè kó sí kànga. Àbí kí n pokùn so, mo dẹ̀ lè ta lé ẹni, mo lè ta lé ṣẹ̀ wá torí ìfẹ́ rẹ̀. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, ẹni bí ọkọ mi. Bàrẹ̀ ń gbógun, yẹrẹ ń dìtẹ̀, fọ́kì manẹ̀. Èmi wá dúpẹ́, fẹ́lẹ́ dùmarè tó jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀. Kò bá jẹ́ fọ́kì lọ́wọ́ agbára, mo láwọn àlùfáà tí mo lè lọ bá tó máa ṣàánú mi. Ṣé wo mo bá ra kó? Ìyẹn ní ṣe béèrè. Ṣé wo táwọn fi kí? Ẹlẹ́ṣin ògo. Ìyẹn ní Jákàndé. Mo nẹ́sẹ̀ ìdá. Fẹ́dá Zainabu. Kò fàyà kò nù. Tó lè ṣàánú mi.
ọba májẹ̀mú. ọmọ tọ́jú rẹ ó ṣe mo dúpẹ́. ó ní dáadé kan sáyé rẹ. àmì o ó ní gbogbo ẹ̀. kẹ́yìn náà rí èmi náà rí ọ̀tá tẹ́kátá. tọ́jẹ́ mọ́lẹ́bí èmi jáǹtì wọ́ mo fi ẹ̀gbọ́n mi ọba iṣẹ́. ìyá mi kẹsẹ̀ mọ ọ̀rẹ́ yín tí ẹ mọ̀ ń ta ọmọ fún mi tí ọmọ fi ń ta òkèlè nísàlẹ̀ lókè náà ìgbà mò ń bọ̀. wọ́n sọ fún mi pé kí ẹ̀kọ́ méjì lólórí. Wo má kó méjì. Ọmọ ọ̀la ọmọ tó fi pupa jọ ya rẹ̀. Ó wá níwà bíi bàbá rẹ̀. bàbá mi kẹ́ ọmọ dáadáa ọ̀ sóríire. ọ̀pọ̀ tó ọmọ ọ̀rẹ́ mi kọ́gi mọ́yà àdèmọ̀rúfù. fọ́gá. ọ̀rẹ́ mi gangan ọba lọ bẹ̀ owó kan owó àjọ ọkọ̀ lọ wá ti tani sọ́dọ̀. kọ́gi mọ́yà ọ̀rẹ́ mi àdèmọ̀rúfù ọmọ. àndẹmọrúfù kọ́ àndẹkọ́gi mọ́ ìyá ni. ṣé tẹ́yìn bá ṣe ìkà tẹ́yìn bá jẹ́ èèyàn rẹ̀ tí bá ṣe pé ẹ jẹ́ kà ọmọ lọ látàárọ̀ ẹ̀ béèrè pé sọ jẹun o sọ mú o sára rí ògbóná o sí òsì kankan o ẹ wá ní kó wá lọ gbowó kọ́gi kọ́. gbẹ́ni sọ. káni kó gbẹ́ni sọ. yá mi jẹ sọ yọnu ṣé wà ní kalama ẹ máa wúlò fún kò ní wúlò fẹ́ mi. ẹ máa bí mi ò ìbéèrè. kò ní wúlò fẹ́ mi àbí. ẹ lọ béèrè lọ́wọ́ gbọ́. wọ́n tọ́ nítorí àbí ká yóò dálẹ̀ láàrin èmi àti ẹ. agbára rí òní ká o. kò sí nǹkan tí yóò dálẹ̀. ọba tọ́ ọba ẹ fi ilẹ̀ ẹjọ́ fún mi létí. ọmọ yóò fún mi létí. wọ́n gbọ́ tèmi wò mí báyìí wọlé lọ lọ́gbọ́n ní ara kò sì jẹun kọ́ títí ìrọ̀lẹ́. ẹ̀ sì tẹ́nì kan ṣe fún ọ èèyàn bá halẹ̀ èèyàn bá òkè. omi ká wọlé wọlé. wọlé lọ. wọ́n jọ lójú torí tó bọ́rọ̀ déjọ ọ̀rọ̀ ẹ̀mí àtàrí kẹ́yìn ìkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn sọ ti bọ́ bá wọn. àbí kì í dáná kọ́ mẹ́rin. mọ́kànlá nínú aṣọ ọkọ̀. àbí kì í dáná kọ́ mẹ́rin. aláìpọ̀mọ́ ti púpọ̀ ni. èmi àti ẹ. ọmọ ó ti púpọ̀ ni. ọ̀sùnrin ọlọ́run ẹlẹ́dàá yóò ní onígbà. ọ̀bọ̀ wá kọ́nú ẹ̀. Say na like this we go dey dey. Na like this we go dey dey. Like this. Olóògùn láì jẹ̀rù. Ẹ̀wẹ̀nu. Plan bébé. Láì sínú sọ́kàwé. Plan bébé. Ọtọ́ ń gbàgé Adégúnlẹ̀ bàbá gan bàbá. Àdúgbò wọn gan ọ̀rùn tó ẹnu ẹ̀. Ṣé o ya wèrè ni? Pẹ̀lẹ́. Ìyádọ́ra ló ń gbé ni. Pẹ̀lẹ́. Plan bébé. Ṣé báàsì mọ̀ bá láfíìsì wa lọ yẹlé? Bá a wà. Ṣé báàsì mọ̀ wà náà rè? Ṣé ṣe bá a? Eyín ru. Eyín ru. Ẹlẹ́dàá mi. Mo ń dáhùn. Bí yàn bá bí mo ní ayé yìí tó bá ṣe súná ọmọ, wọ́n á pariwo pé orúkọ báyìí yóò máa jẹ́ ọ̀tàlẹ́kùn ní kúure. Àmì náà tún kúrò. Tẹ́lẹ̀ rẹ̀ ló fi sọ́kàwé. Lẹ́yìn ìgbàdé gúnlẹ̀. Lẹ́yìn ìgbìyànjú ẹ̀nà ọ̀rà tó pé o máa rí omi báyìí kó tó wọnú ilé. Wá gbọ́ eyín ru. Sórí wo tó ń sọ pé ṣé bá a ṣe jẹun lánàá? Báyìí ṣe ìdìbò jẹ èmi máa dá. Bá a wà èmi máa dá o. Èmi wá máa dá. Ẹlẹ́dàá mi. Àwọn arànú ìdìbẹ́ dákú. Àwọn ni wọ́n ń sọ̀pẹ́sìn nínú tí ó ń jáde síta gọ̀rọ̀rọ̀rọ̀. Sọ̀pẹ́sìn ni sọ̀pẹ́sìn. Kọ́lọ́ máa ẹ̀kọ́ náà sà. Àmì náà tún kúkúrà ìgé. Tí ẹ bá fẹ́ náírà ọ̀nù burúkú ọ̀sán ló máa padà sí á sí. Sórí báyìí ṣe lánàá tá a jẹun tó bọ́ síre tá a jẹun lánàá pé inú wa dùn ọyàn máa ń jẹun lẹ́ẹ̀mẹ́ta ète àwọn àjẹlẹ̀ mẹ́rin. 4 times 6. 4 times 6. Báàlà tí máa ṣe mí ni. Ègé. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ àṣẹ máa ṣe. Bá a ṣe ṣe lánàá ẹ̀ náà bí a ṣe máa ṣe lẹ́yìn. Ṣé ẹ rí? Ṣé wọ́n mọ̀ fọ kábàdé bẹ́ẹ̀ lẹ́nu yìí kẹ́hìn bá mi jẹ́ pọ̀ mọ́ yẹn bí mi máa ráyè bá bìkẹ́ sọ̀rọ̀ ìfẹ́ èmi bẹ́ẹ̀ bá sọ. Ẹlẹ́dàá mi tiẹ̀ eyín ru tó bá tún pòfè láì ṣàjá tó bá gbé fún ẹ báyìí. Lábébé. Jàtìrọ̀. Sórí bóyá sọ̀rọ̀ bọ́tà yìí inú mi dùn. Sórí eyín ru ìrònú ẹ̀ ó kúrú bí oró mustadi. Ó bọ̀ pé mi ò ga. Bó bá ga jù bó ga nínú ayé. Lóòótọ́ ò ga rẹpẹtẹ ṣùgbọ́n ga nínú ayé ó jẹ ga níkù. Lábébé eyín ru kẹ́bà tí ń gbé mi Jàtìrọ̀ ẹ fọkàn ẹ balẹ̀ ẹja. Ọkọ àbíkẹ́. Bí a ṣe ṣe tàná ni a tún ṣe ṣe. Máa ṣe ṣe máa ṣe rí ẹ wá gbọ́ tàwájú ló dàbí pé ọkọ rẹ̀ ti ń bá a sọ̀rọ̀
tó jẹ́ èmi àti ẹ àjẹun sórí ogójògo lọ o ogo to go ojogo WhatsApp lọ. ó mọ̀ pé ọpọlọ tàwa wà sẹ́ńtímẹ́ǹtì. ṣé wà àtàwọn ẹbí rẹ. gbogbo wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ńtímẹ́ǹtì. èmi yọ ní ẹ. kí ló pè. sẹ́ńtímẹ́ǹtì. orí rẹ̀ kò pè. ẹ jiyàn. ṣé o máa gbọ́ ṣé ẹni tó ogo tó o dá lòdù WhatsApp tó ló fẹ́ wo Instagram òfin ló mú wálé ayé o. òfin ní Facebook. bí yóò bá ní dátà láti lọ́ọ́ máa káàkiri ní ìrí píkṣọ̀. is a smallest ogos. tó bá dógo ológo to go. tó lè dá lógo tó lè gbé ògo Instagram ògo wàhálà wà èyí ò ẹ bá ti dé bẹ́ẹ̀ compose sí i. exactly. eat èmi náà jẹ́ ká jẹun kó n kọ́ máa bẹ́ẹ̀ yàgò ẹ̀sán. ẹ wá ẹ já máa lọ. ẹ ká rárá fún ọmọ ọdún. ìjà ní àbí kẹ́ ẹ jẹ́ lórí ká lọ. ẹ wá lájẹ fún ọmọ ayé wọn. wo ọmọ tí o bá ká. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́. Èmi ti máa ń takò Àbíkẹ́ jù. Látàárọ̀ ta ti dúró sí ibà. Ṣé bẹ̀rẹ̀ tàbíkẹ́ ti kọ́ rẹ̀ dé bíbà? Ìwọ́de lólùgbèjà wa máa pèjà Àbíkẹ́ tí ń bá sọ́lẹ̀ à má ṣe bẹ́ẹ̀ o. Tí bá sọ̀ nǹkan má ṣe bẹ́ẹ̀ o. Òun láti dúró látàárọ̀ yìí o. ṣé o fẹ́ gbọ́ ọ á dúró dè náà ṣé bóun náà ló ní káwá sí káwá dúró dè amadúródé náà ni kò ní pẹ́ dé ṣe sùúrù. ọ̀rẹ́ Àbíkẹ́ kò ní pẹ́ dé. ọ̀rẹ́ gbogbo wa ni kò ní pẹ́ dé. ẹ̀yin ọ̀rẹ́ mi Àbíkẹ́ náà ló yọ dé. mo mọ̀ pé wọ́n tiẹ̀ ìwọ ní sùúrù sọ́lé lè tẹ̀sẹ̀ jíjẹ́ gbé. wọ́n ní sùúrù àmọ́ sóòrò àwọn gbogbo ọ̀rọ̀ báyìí wọ́n ti fi ẹnu sọ tán kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ́ bínú sẹ́rí bí mo ti ń bọ̀ láti ilé. ẹ bọjọ́ sọ̀nù ti gbẹ ní iwájú táfìyà sọ́nà bí ẹ̀ níbẹ̀ mo dé àwọn bọ̀bọ̀ wọn pọ̀ gan-an tí wọ́n wà ń bẹ̀ o àfi bí ó sì di ọmọ lónìí tí mo ń polówó báńkì ọmọ yẹn àwọn pọ̀mọ̀ gbé pọ̀mọ̀ lẹ́ o bí kan rẹ ní bẹ́tà 50 naira kémi mọ́ bọ̀ abẹ́yìn ọ̀rẹ́ mi ni. àfi bọ́ ti ra gbogbo pọ̀mọ̀ tán kí n sì mọ́ wàá dá yín dúró ń bí ló jẹ́ ń lọ́lé pé ẹjẹ́ ń lè gbé pọ̀mọ̀ díẹ̀ tí ó kù lọ́dọ̀ yá Àbíkẹ́ kí n wá bá yín ká mọ́ kiri lọ ìdí inú tí mo fi pẹ́ mọ́bìnú mo ti dé. ìyẹn dájú pé gbogbo pọ̀nmọ́ tó gbé tí gbogbo àjọ fún bọ̀ tàbí wájú oúnjẹ bí o ti tà á tán. ó ti tán dọ́sọ̀nù bẹ́ẹ̀ náà wọ́n ti rẹ̀. ẹ wá padà lọlé lọ gbé mi. Ìyẹn la wá gbẹ́nu rọ̀bì tajà mi ló pa látàárọ̀. ó ṣàtìdé sí Àbíkẹ́ ọlọ́jà wàràwàrà ẹ máa rájẹ jẹun àwa náà dẹ̀ ní tọrọ jẹ lọ́wọ́ yín. gbogbo àná làjọ ajẹjẹ kẹ́ gbé kínní ẹ bẹ̀rẹ̀ ó tún padà lọlé ọlọgbọ́jà ni. ó lágbára o bá a ti níwà àti ẹ̀dá tó àtẹnumọ́ yìí. Àbíkẹ́ ò ní pamọ́. jàtìrọ ẹlò ni mo pè. mẹ́ta ọkọ rẹ ọmọ kejì. àdá fún ẹ. àṣẹ wa. ìgbà yìí ló máa jẹ òǹjẹ tọrọ. oníkàwá jókòó síbi pé ẹlẹ́dàá mi ọjọ́ máa jẹ aṣọ yẹn ọ̀rẹ́ yẹn. àdá fún ẹ. ó ní Àbíkẹ́ máa gbàgbé kọjá. wo inside láti rí Boko Haram ibi ni wọ́n gbà kọjá. I know their tendencies leg passing. mo mojú àṣẹ wọn. ẹ má pariwo káàbíkẹ́ bá kọjá ní bẹ́ẹ̀ èmi máa jẹ́ kó mọ́ bí fẹ́rẹ́ ṣe ń pẹ́ ní. Jésù máa nà bẹ̀rù ọmọ kọ́ndé Jésù. wá gbọ́ ṣé bó ṣe ṣe gbọ́n bàbá ẹ ṣe ń ṣe ìgbéyà. akọ́jú ẹ̀. Àbíkẹ́ ṣàkójọ kò. Àbíkẹ́ ẹ báyìí sí ọjà. ń bò rí wo ń rí igbá rè. Adébù gbàjẹ́ rè é. Àbíkẹ́ náà ṣé orí ibi tí a fẹ́ gbé obì sí. Ohun tó bìlì mọ́ ẹ pé ògbójà kò lé kó padà bóyá máa ṣe rè o. Pẹ̀lẹ́ ọkùnrin mẹ́ta triple man. Àbíkẹ́. Ó tún mí kanlẹ̀. Àbíkẹ́. Ọmọkùnrin. Ó tún mí. Àbíkẹ́. Mò ń dáhùn. Dáwọ́ máa dà ọjọ́ náà eégún lápàṣà o. Ó tún fi hàn sí. Àbíkẹ́.
ẹni sùúrù náà ibi lábẹ́bí ẹ̀yin sọ fún mi pé torí tèmi lẹ́sẹ̀ wà ń yà yín ni. bẹ́ẹ̀ ni bá ti wá mọ̀ pé kò sọ̀rọ̀ ìyá mi rán mi sẹ́sẹ́ bórí pé mo tẹ̀ ń tiri kiri lé ní àmọ́ ìdájọ́ ni. Àbíkẹ́ Àbíkẹ́. Àbíkẹ́ lọ o Àbíkẹ́ àsìkò. lábẹ́bí ẹ̀yin ẹ mọ̀ fọ kí ló bá máa sọ̀rọ̀ ẹ̀fẹ̀ wáyé o máa nẹbi kan ọ̀rọ̀ máa tọ̀ nẹ̀ o gbọ́dọ̀ kọ̀kọ̀ sí kí bá sí bùtù wílé ráyè kẹ́rù nẹ̀ ṣé ẹ fẹ́ sí ọ̀rọ̀ yẹn kí n ká nà níbẹ̀ rí Àbíkẹ́ ojú mi o. ẹlẹ́dàá mi oníkàwá jókòó síbí àjókòó sí ìbáyìí Àbíkẹ́ dé olè sọ̀rọ̀ jáde lẹ́nu. èsì wa ṣì fẹ́ sọ̀rọ̀ jáde. èsì kọ́ ìdúta wa ẹwẹ́nu èsì wa wèrè wo ló sọ ṣé o da olóbìnrin náà sọ yóò bá sọ̀rọ̀. gbogbo demonstration orí ibùdó tiẹ̀ ti kọ́kọ́ ń sílẹ̀ tó ń paparazzi tó ń demonstration tí gbàtà Àbíkẹ́ wá dé iná wá dúró wájú obìnrin lọ ọ̀rọ̀ bá sọ èmi ọkùnrin mẹ́ta triple man tí n kọ́kọ́ dúró báyìí ń sì gbẹ̀yìn sí báyìí. tìrìbùwé ẹ jókòó ọ̀rẹ́ wa lónìí tó ṣe ẹ lè bẹ́ẹ̀ mu. inú go sáìtì aṣọ ṣì ní sáìtì mi. ẹ̀kọ́ mi ṣé bẹ́ẹ̀ sí Facebook ni àbí bẹ́ẹ̀ sí WhatsApp torí pé sábẹ́ sí kankan pé kí ni ó mọ tó ṣe o Àbíkẹ́ nílẹ̀ sẹ́yìn ó lè bá sọ̀rọ̀ ṣé ó ní tó ṣe ọkùnrin tó bá ṣe irú ẹ̀ nípa ló máa pa o. ẹ wo ẹlẹ kó sùn ẹkún bi ṣé kó dàbà kí àbáyé ẹ méjèèjì bẹ́ẹ̀. kó sì dànù owó ilé ìwù tí o gbowó kó sì dànù. gbèrè tí wọn mú obìnrin. Àbíkẹ́ ò ní màmá. tó ní wá kan mi ẹ̀ kí ṣe pé wọ́n láti kọ́ lọ́sìn kan máa parí mẹ́wẹ̀ta wọ́n gbé gbajú ha ni o. ìyá Kọ́lá ó jẹ́ ti kílẹ̀ ọ̀kadì lọ́yọ̀ ọ̀kadì ẹ̀yà dáadáa lọ́yọ̀ ọkọ̀. oníburúkú ò ní bí ọ o. akara kéńgbé gbà yìí lọ́jọ́ léyà ọ̀tá rẹ̀ ò ní gbà yìí ní pẹlẹbẹ ní dùndú ọ̀tá rẹ̀ ò ní sára gbàkógbàkó ti kàn gbó ayé ọ̀tá rẹ̀ ò ní sunsun. àmì o ọkọ mi àmì o. ọjà yìí ń yà wò ọ̀kadì. Ìbákọ́lá mo fẹ́ lọ ní ibo mo fọ̀rọ̀ ẹ̀fọ́ aláìjọ mi àgẹ́ńlágbà torí jùmọ̀ bá lè àgbà. ọ̀kadì ọ̀ tí ì ṣe tán àti lọ. ìgbà wo mo ti sọ fún ọ pé bọ́ọ̀bà fún mi lóúnjẹ nú ilé pamọ́ gbọ́dọ̀ máa wà ń bẹ̀. ọkọ èsùkọ́ ẹ̀gùn ọkọ nú ọbẹ̀ fún mi ọ̀ fi pamọ́ sí ṣé máa sá èsùkọ́ ẹ̀gùn nìkan jẹ ni. ṣé òṣùká ẹ̀gùn rẹ̀ ní. ẹja èsùkọ́ ẹ̀gùn rèé wò gbogbo yà wọ. wọn ò sì lè jẹ èsùkọ́ ẹ̀gùn kankan láì sínú kó fi pamọ́ Àbíkẹ́ sí wà náà rí kí èsùkọ́ ẹ̀gùn ni. Ìbákọ́lá gbogbo ọbẹ̀ mọ́ he ní jẹrin ẹ̀pọ̀n mọ́ra nílẹ̀ wú èmú ẹ̀yọ̀ kan jẹ́ títí mo fi ṣe jọbẹ̀ yẹn mọ́lá fọ́ ọmọ ọgbà ẹnu gọ́tà níbẹ̀ yẹn wú ẹ̀ máa jẹ wọ́wọ́ èjẹ pọ̀nmọ́ wú èjẹ pọ̀nmọ́ ìmọ̀ lọ́jà tí mo lára wọ́wọ́ èjẹ àbí. lọ rí bọ̀mọ́ tó kàtà ẹnu tó mọ àárọ̀ dáadáa Àbíkẹ́ ló ní lọ́wọ́. tó ẹ gbọ́ ọ̀yàdọ̀ Àbíkẹ́ ọ̀fikún pàmò tó ọ̀sẹ̀ fún mi ń jẹ ẹ̀ta ni ǹbá jẹ pọ̀nmọ́ òun àmẹ́lẹ̀ tó wá gbé fún mi ní ìsìn èsùkọ́ ègùn sọ ìwọ náà ti pé èsùkọ́ ègùn ni lọ́ba ń wá pọ̀ mọ́ Àbíkẹ́ wá ni mo fi lè jẹun nù léyìí láìsí pọ̀ mọ́ Àbíkẹ́ ó dìgbà kan náà wó lọ wọn ò jẹ wọn. Ìbákọ́lá mò ń jẹ o. dáadáa o fẹ́ mú ká mú jẹ pọ̀ mọ́ Àbíkẹ́ èmi ti wá káńsù pọ̀ mọ́ Àbíkẹ́ wò jẹ pọ̀ mọ́ Àbíkẹ́ náà lè yí má ọ̀n tìjú ó bá lọ òde ọ̀nà ìwọ tó lè jẹ pọ̀ mọ́ Àbíkẹ́ ni ṣé Àbíkẹ́ kó ti po màrúkú súnmọ́ pọ̀ mọ́ rẹ ni. wo bèmí fẹ́ lọ mo fẹ́ lọ bò mẹ́ lọ. ọ níbi lọ. ọ̀rẹ́ o wọ́n bẹ ti ṣe jùjàre yìí o Ìbákọ́lá mi ò fẹ́ jẹ́ tàmí o má tàmí ojú rà sọ ma pé ó ti pẹ́ o wo mo fẹ́ rí jáde mo fẹ́ la gbọ́ mo ti gíran ẹ́ wo má gbèsùn náà yẹ o má fà yá àyà náà mú o. ọ níbi lọ. Ìbákọ́lá mo ojú ẹ mo ṣe fẹ́ lọ ni. Ìbákọ́lá 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 kí ni yé ọ níbi lọ ọ nílẹ̀ bọ́ ọ bá lọ ìyá mi kọ́ ló bí mi bọ́ ọ bá kú ilé ìyá mi kọ́ ló bí mi. já tirọ ẹ lórí mo pè ẹ mẹ́ta ẹtí tó gbé sí agbárí rẹ yìí kí ló fi ṣe. ṣé n fi mi gbá wọn. sọ̀rọ̀ talk. ṣé n fi mi gbá wọn. ṣé mi fọ̀rọ̀ wọ̀rọ̀ ṣé n fi mi gbá wọn. ṣé mi fi gbọ́ràn ẹ̀ ó dà má bẹ́ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbẹ̀ngbẹ̀ wọ́n fi ń gbọ́ràn àbí tágbọ́n fi ń gbọ́ràn lóòótọ́ já tirọ̀ ó tó ó ti tó nínú ìlú ìtó òbójú wa jẹ́ tó
tó jẹ́ pé àti wá sọ gbàdó mọ́dì àtọ́lẹ̀wà dáa di yẹ kẹ́ni ẹ wá lé wa káàkiri bàbá máa débi èébú táwọn máa débi ọ̀rọ̀ burúkú jáàtìrọ̀ bó bá wọ̀ mo lè kó wọn bá aṣọ mi tó kù o kí ìfinú lè ilẹ̀ fún yín o bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀ ìfinú lè ilẹ̀ fún mi. ṣé o ti gbọ́ ó tó lórí àbíkẹ́ yìí náà ni àbíkẹ́ ẹ̀ wà. ṣé nígbà tí wọ́n sọ pé kó o fi lélẹ̀ fún yín ìwọ ló yẹ kó o kúrò lé ni àbẹ́mi ló yẹ kí n kúrò fún yín ìwọ yín méjèèjì ti jọ bára yín mu ju gbọ́ èdè tí wọ́n náà ń sọ lẹ́nu kó o gbọ́ tiẹ̀ wá rí i pé èdè ẹ̀yin méjèèjì ó wà collaborate tí ìgbà tí pé ọlọ́run gan ó jẹ́ ilé tí ìgbàròyè bó lè yóò sì mọ easy fún yàn láti mọ gbọ́ èdè yín ọlọ́run kan jọba tó tóbi ni èmi ní ìfilélẹ̀ fẹ́ yín méjèèjì ṣé ti gbọ́ ẹ̀mí ìjẹ́jọ́ mọ bára yín live. àwọn èdè tí èèyàn ò lè tètè understand ọlọ́run gan tí ìgbà tí pé ọlọ́run jẹ́ ilé tí púpọ̀ ṣá èdè yín báyìí tó easy láti gbọ́ ni. wọlé ṣe túndé kìlà ní. pẹ̀lẹ́ ẹ wo ọ̀rẹ́ wa ọkùnrin this rubbish you are using our eye to see is very barakodin ó ti tó ìyẹ́ mi ó tó. Labebe. Sorry. Labebe. Ẹni o. Mi gbọ́. Ṣé forí jì mí? Ṣé inú náà ń máa sọ? Kẹ́ ẹ má dà kẹ́ ẹ fi wo wúwo mi. O tó wà ojú wa. Kábí àdàbẹ̀ rẹ̀ bọ́lẹ̀. Kẹ́ wo wúwo mi. O tó wà ojú wa. Lórí fọ èmi náà dá adé nínú ilẹ̀. Àmọ́ ṣé máa bẹ̀rẹ̀ ẹni dùnú. Ṣé kẹ́ forí jì mí? Mo jẹ́ orí jì. Forí jì mí. Ẹ wò ilé ikú àti ìjẹ́wọ́ àwọn ẹ̀jẹ̀ mi jẹ́wọ́ wẹ̀. Mímọ̀ bí máa ṣe bá Àbíkẹ́ sọ̀rọ̀. Musa jana wọ́n ẹsẹ̀ jana Musa wo náà ó wá sí nígbà tó kọ́rọ̀ wèrè kan sínú bíi bluetooth pé o fẹ́ pọ̀ síta ọ̀rọ̀ sọ. Kẹ́tìrọ̀ ó fọ́. Kẹ́tìrọ̀ ó fọ́. Ẹlẹ́dàá mi o. Bí kí ọmọ alẹ́ àrẹ pàjá kó wá gbọ́dọ̀ gbọ́dọ̀ Badagry kó dọ̀ fẹ́ jẹ́ kí lọ́ngì òfẹ́ lo long journey táyé òjì bá tiẹ̀ jẹ. kó lè mọ̀ lè pẹ́ débẹ̀. Kẹ́tìrọ̀ a jẹ́ pé ọmọ yìí ò tí ì kẹnu sí rárá. Òjò. Kí ló ń bẹ̀ lẹ́rù? Sọ́jà bí mọ́tò ọmọ ìlú ẹ̀ ni àbújá mọ́tò oníyẹ̀pẹ̀ ni àwa ẹ̀hún kí ni kí ló ń bẹ̀ lẹ́rù àbújá bíi tipa. wẹ́lẹ̀ wo ló ń pariwo kiri. wẹ́lẹ̀ oyin mímọ́ gbọ́ mọ́ sọ pé àṣà ò lè fọ́ fádì rẹ ìwọ o ti fọ́ fún adìrẹ àṣà rẹ àṣàkáṣà ni ọkọ̀ sẹ́nu bẹ́ẹ̀ nu asín lásán ni. ọkọ obìnrin bí ọkùnrin mẹ́ta. ó ti dá abánigbẹ́rù làwa abẹ́gbẹ́rù ẹ̀ dórí. ládẹ́bẹ́ Kẹ́tìrọ̀ ṣe báyìí Àbíkẹ́ ló kí sí. Ọdún lábọ́ dànù. Wèrè sí ọ ò ní kí mi ni èmi mo mọ̀ sọ fún pé kó jábọ̀ ṣiṣẹ́. Ẹ kí wọn. Gbogbo rẹ̀ lọ Kẹ́tìrọ̀ jádáwọ̀ kó ra kọ fún wa. Ọmọkùnrin dàgbà tó báyìí kọ́mọ ní gbóbìnrin sọ̀rọ̀. It's a stroke. Naira ni mélòó lẹ́ra ìyẹn sọ ni. Gbogbo ẹ̀ ló fẹ́ràn. Wọ̀nyó ibo ni ayé ìjà sí. Ìyá Àbíkẹ́ yìí lo fóònù yìí ní fóònù. Sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ìyá mi. Ìyá mi ni ìyá mi kí o fún ọmọ. Sẹ́ẹ̀rí bí ẹ bá ti lọ lọ́dọ̀ yín báyìí ní ìsìn. Ẹ wà sẹ́kọ̀n náà. Bẹ́ẹ̀ bá ti sẹ́kọ̀n náà bẹ̀rù. Ẹ mọ̀ lọ straight. Bẹ́ẹ̀ bá ti lọ straight. Gbogbo ẹ̀ tẹ́ bá ti rí. Ẹ̀yin sàtọ̀ fún ọ pé ọ̀dọ̀ ìyá mi kí o pọ̀ mọ́lẹ̀ ń lọ. Mọ́ mi ni ìyá mi kí o pọ̀ mọ́. Ẹgbà ṣéètì báyìí kẹ́ ẹ wá ṣẹ́tí kọ́nà òun. Kọ́nà ẹ̀gbẹ́ yín. Ibẹ̀ ni òun pọ̀ mọ́. Èmi gangan làbí kí òun pọ̀ mọ́. Ẹ ṣé o. Fucking money, èmi wá dúpẹ́, fẹ́lẹ́ dùmarè, tó jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀, kó bá jẹ́ fucking lọ́wọ́ dára, mo làwọn àlùfáà tí mo lè lọ bá.
fọ́kínẹ́ wọlé ọba májẹ̀mú nítọ́pẹ́ tirẹ̀. ẹ̀rẹ̀ kọ́ àwọn ẹni là ń pọ̀ ẹ̀fẹ̀ kọ́ jẹ́ wo. ọpẹ́ kẹsẹ̀ rẹ̀ kọ́. mo fi ẹ̀gbọ́n mi ọba ìṣègùn. ìta ọ̀rọ̀ jata yìí kí la ṣe sí i. ewu àní ẹ yé sọ̀rọ̀ mọ́ èmi láṣẹ sí i nítàṣẹ sí ni ẹ rí. àdúgbò mi ó ti mọ̀ gbé kánà rè. a ní nǹkan tá a máa ṣe sí i àfi ká tún kiri síwájú sí bí ọlọ́run ajẹ́kájé wa tá a bá máa dé street iwájú ilẹ̀ bóyá àárọ̀ jàgbá. ń gbé mi lórí sí gbogbo ohun tí ń bí. bẹ́ẹ̀ ni iwájú la máa lọ. lèmi ò bá yín padà sẹ́yìn o ẹni tó bá máa padà sẹ́yìn kó tètè yá padà ọ̀rẹ́ já máa lọ wájú. ẹ gbà mí ṣé ẹ̀yin méjèèjì ò ní pé wájú yìí kò sí súrà pátá ń bẹ ẹ̀yin náà wò ẹ káyé èèyàn tí ń bẹ wájú gbogbo rẹ̀ ló dá yìí. dákun àbíṣẹ́ bọ́lá tí ń bọ̀ tẹ́lẹ̀. a ń padà bí a ti ń bọ̀ náà ní dábàá tó lè mú olówó wa tá a tún pátá ní wọn bọ̀dá fọ́gá o bọ̀dá tájú o ẹ̀fẹ̀ kan jẹ́ mọ́mọ́ ní owó wọn bá wa rà. iwájú yìí dáa pọ̀ ṣé kèmí máa tàn ọ̀nà ẹ̀yìn yìí la ti ń gbàbọ̀ táàtà àní ojú àlọ́ wájú bí àátà ẹ wọ ẹ jẹ́ àlọ́ jàre. ẹ̀dákun ó padà jẹ́jẹ́ mi padà èmi ò lẹ́yìn padà sí o iwájú yẹn gbọgbọgbọgbọ là ń lọ. ẹlẹ́dàá yóò sùn. ó dà ó wà máa lọ ni. èèyàn máa ń padà sẹ́yìn. ṣá lọ ti wá. Báńkàntì o. ẹlẹ́kọ̀ọ́ ilé o oníkẹ̀rí kí yín o. Wọ́n wá gba báyìí tí ò sọ ọjà látàárọ̀. Ó mọ̀ wá sí mi báyìí. Ní dájú òkè òwò gbájẹ látàárọ̀ yìí. ọ̀rẹ́ mi já máa lọlé àgbà kámú náà ni kò sí nǹkan tá a fẹ́ ṣe léyìí. ọ̀rẹ́ mi. ó fẹ́ rí tètè kẹ́ àádọ́ bí àtúnjọ pàdé lónìí. Yìí mò ń wò yìí. Ó ti ta gbogbo ọjà rẹ tán. ọ̀ ń bò lówó lọ́wọ́ mi kéré. ẹ gbà mí Àbíkẹ́ ṣé ò dánù ni. ìsì àdọjà yá mi nù èmi ò dọjà yá mi nù èmi tà tán ni ní tó ṣe pé mo tún lọlé kí n lọ rèé bá ìyá mi gbé àwọn èyí tó kù kí wọ́n bá wọn tà. Àbíkẹ́ bóò ló ṣe ṣe a máa jọ gbé igbá látàárọ̀ kúrò ní màá ní. Ìwọ ti wá ta gbogbo ọjà rẹ tán. Àbíkẹ́ ṣe mọ́tàn òun lóògùn ẹrù rẹ sì ń bà mí kí ló dé. Àjọ kúrò lé ni ọwọ́ iwájú ló gbà lọ ó gbà yìí yọ ọ́ náà ti tajà tán. òun lóògùn kọ́ wa bó ṣe ń ṣe kọ́ wa. ìgbè mi sọ fẹ́yìn pé ànábi ẹlẹ́rìí mọ́ yìí kò sì súré èèyàn kankan bẹ̀ ẹ ṣe wọ́n ẹ járí hàn ẹ wá gbàbẹ̀ tẹ̀ ẹ wá léyàn kan lóògùn sẹ́gbọ̀n rẹ̀ èèyàn rẹ̀ ni elédùà ní í ṣe gbogbo nǹkan èlò kankan ẹ já mọ́ lọ́dẹ bàbá tí wọ́n sọ. Àbíkẹ́ kò sì fọ̀nà yìí ràn wá dá rẹ̀ nígbà mo ní àgbà ọ̀nà sẹ́ẹ̀ dá mi lóò àìkọ́ ní bọ́ọ̀sì ẹ̀jẹ̀ àrè lé. Ọ̀nà iwájú ló gbẹ̀yìn ló gbà bọ́ta ó dáa. Kí àlọ́ lọ́rin ní ọmọ sọ̀rọ̀. Àná ó dáa kó jẹ́ àná. Kí èrò ọlẹ́rù àbọ̀dùn ó dà. tẹ̀ ń ṣe bá mo ń bí ilé rẹ̀ láti ọ̀pọ̀ mo ní kí lẹ fẹ́ kẹ́ tó bá mi sọ ẹni tì kí tó lè gbọ́n kankan. nígbà tí télọ̀ tó ṣí aṣọ gé kí lẹ fẹ́ mu. Àlàyé èmi rò pé jíjẹ mímu kájẹ ọkọ fílẹ̀ lọ ká ṣe business náà important. Àlàyé ẹ má jẹ àmú kankan owó ló ṣe kókó olóyìnbó sọ̀rọ̀ wọ́n ní kí ni business before pleasure. Àlàyé owó yẹn kankan. Àlàyé iṣẹ́ ló ṣe kókó o àyàwó jẹun máa jẹun o àìjọ o jẹun o. ok ẹni sùn gbogbo yín pátá mo ti mọ̀ pé máa gbéṣẹ́ fún yín mo dẹ̀ ti ní lọ́kàn pé ẹ̀yin lẹ máa ṣe ìwọ ń sìn mo jọ pé ìwọ ni wàá supply yẹ̀pẹ̀ fún mi ìwọ ni wàá supply yẹn fún mi ìwọ ni bíríkìlà tó máa mọ gbogbo everything ẹ fọkàn balẹ̀ ẹ máa ṣiṣẹ́ títí ilẹ̀ sọ yẹn ẹ sọ tèmi o. olókun bá mi ẹ jọ ẹ bá mi fáwọn guys mi ní àwọn nǹkan tí wọ́n fẹ́ ẹ understand but èmi ẹ tàn kémi ò kí n mú ọtí ẹ bàbá mi get soft drink bọ̀ nǹkan tẹ́ máa bẹ́ mi fún àwọn guys mi bí ẹ bá mi fún ọ ní Fẹ́mi Adébáyọ̀. Kí
kí ló ń jẹ́ Fẹ́mi Adébáyọ̀ sà. o jà rárá o dẹ̀ sọ pé o tajà nígboro. ok tó bá ti sọ fún ẹ pé Fẹ́mi Adébáyọ̀ ohun tó ń tà láti sọ ni pé trọ́fì ló ń sọ. ok ẹ ti já mi sí náà nìyẹn jẹ́ kí n lọ mú wa jẹ́ kí n lọ mú wa. ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ rí mi ẹ fi mi ní Ọdúnládé Adékọ́lá. kí ló tún jẹ́ Ọdúnládé Adékọ́lá. màmá ẹ já tán sẹ go back ló ń jẹ́ Ọdúnládé Adékọ́lá. bẹ́ẹ̀ dára ní ni. ẹ ti já mi sí náà nìyẹn àwọn ọmọ mi fẹ́ fún mi ní tẹ́lẹ̀. so ohun tí mò ń tà láti sọ ẹ fọkànbalẹ̀ ẹ ní pọ́blẹ́mù kó tó di pé mo lè dín ìwà látòdì di àjà wá síbi ó yẹ kẹtọ bẹ́ẹ̀ ni màá fún níṣẹ́ yẹn. ìjọ tó yọ Ọlọ́run iṣẹ́ ló ṣe kókó báyìí o wàhálà o ṣe láìka tẹnumọ́ ń báyìí kí ló láìka tẹnumọ́ fún. owó mi owó ọ̀gá ẹ má bínú àwọn òpó kí ni ẹ̀tì ẹ̀kọ́kọ́ dún tólóm ká tó máa ṣe báyìí. màá jọ yín lójú kí tó kù màá jọ gbé yín lójú ẹ ti gbádùn màá jọ yín lójú kí tó kù kò sẹ́ni tí tí ò ní dún gbọ̀ngbọ̀ngbọ̀n. àpadà rọ́dún náà á lò Fẹ́mi náà bẹ́ẹ̀. kí ni kí tún fún yín sí sà. a dáa fún ìyá mi ó mọ̀ pé a lè máa ṣe fàájì báyìí ká má fi kọ̀kọ́ tì ohun tí bàbá mi tíra láti gẹ̀ẹ́tì ni pé ó dàbí pé ó ní pọ̀mọ́ kan tó máa ń tà ládùúgbò ní báyìí pọ̀mọ́ Àbíkẹ́ pọ̀mọ́ Àbíkẹ́ pọ̀mọ́ Àbíkẹ́ ẹ bá gẹ̀ẹ́tì ẹ. àwọn tó máa ń rọ́dà fún mi wọ́n tí ì gbé wálé Àbíkẹ́ ń ṣe ti tiẹ̀ èmi náà ṣe tèmi bọ̀ kò sí pọ̀mọ́ lẹ̀ báyìí sà. ó dàbí ẹ̀gbọ́n kan yàn mo ní pọ̀mọ́ Àbíkẹ́ tí wọ́n ti yí láta pọ̀mọ́ tó ń yí láta. Àbíkẹ́ ń ta tiẹ̀ mú ta tiẹ̀. madam nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa nísìnyí pé nǹkan tí ọ̀gá wa fẹ́ lè fún wọn àbí kí ni wọ́n ní pọ̀mọ́ Àbíkẹ́ làwọn fẹ́ ẹ ó ní kẹ́ fún wọn náà ẹ má máa fún wọn ní ọmọ sí báwo pọ̀mọ́ Àbíkẹ́ ní pẹ́ fọ́gà wa jọ. aláyé ní sùn definitely n ta fẹ́ ẹ ní fún wa definitely àti ìdèbí ta sí. èyí tó fẹ́ ìyá mi náà ní sọ àlè yí pọ̀mọ́ Àbíkẹ́ jẹ lẹ́yìn. ẹ má gbàgbẹ́ ní wọ́n ṣé kò síbòmí tó tún bẹ́tà bí balẹ̀. ibòmí wà. aláyé àwọn ọmọ ẹ má mọ mi lọ síta ẹ ní sùúrù ẹ kúrò lọ́nà ìjọ ẹ má lọ ẹ gbà mí o ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. irú kí ni gbogbo eléyìí náà. tẹ́lẹ̀ yìí bá dún máa ní pọ̀mọ́ Àbíkẹ́ ni títí wọn bá dún máa ní pọ̀mọ́ Àbíkẹ́ mi ò máa understand ó dẹ́ pé Àbíkẹ́ yìí bó ti lọ ṣe nǹkan èmi láyé mi èmi olókùn ọ̀kẹ́ fún ara mi ọ̀kẹ́ dẹ́kun lọ́sàn ọ̀kẹ́ dẹ́kun lórí ìwúrí ni bàbá sọ yín ni bàbá òjì gbá ilẹ̀kẹ̀ àfijú ẹja tí ń bẹ lálẹ́ omi àrọ̀ gidigba lálẹ́ odò bútúbútú omi nù yan rìn yágbé yájú èmi obìnrin ogun fún ara mi lẹ́yìn kó máa kó kọ́sítọ́mà mi lọ́lọ́ mọ́mọ́ jẹ́ kó gbà mí máa kùtà kó lọ ṣàánú ayé mi o ẹ gbà mí o ẹ gbà mí gbogbo ìyẹn. karamọ́ mi Ọlọ́run o èdè bá mi ṣe àánú ẹ lórí mi Ọlọ́run o gba Èṣù wa kí ẹ̀gún má ṣe gún mi lẹ́sẹ̀ kó bá mi yọ o bàbá Èṣù káyé má ṣe mí ẹlẹ́dàá mi gbogbo rẹ̀ wà dá páró bí kò mọ ṣùpọ̀ ó kò dá ẹgbẹ́ tó lọ gbowó burú mi tó lọ fi bọ́rí tó ní orí wọn á pèsè pé tó ń bá bọ́rí tán orí á pèsè owó tó máa dá padà á tún ní sẹ́láńgá pẹ́ á tún ní sọ́kàgbé pẹ́ oníkọjá yìí gbowó burú mi ó gbowó àṣìá tẹ́gbẹ́ ó máa dá padà lọ́jọ́ Monday tàbọ́jọ́ tọ́sí ọ̀fẹ́ tó dáadáa báyìí. Lábẹ́bẹ́ Lábẹ́bẹ́ kí ni kójú ẹ wá kó pankẹrẹ lọ wáyé. yà á ti rọ ṣé gbàdọ̀ tó mi wá kọrin dání ṣé mo fi nà ẹ́ ẹ wọ́n ní ìbéèrè òsì mo lálẹ́ òfin lọ jẹun ṣé àtẹ̀tẹ̀bẹ̀lẹ̀ mú gàdá àtẹ̀tẹ̀bẹ̀lẹ̀ jẹ sàláàdì ṣé mo lálẹ́ lọ́kọ̀ lọ́wọ́ àti sọ múra wọn ni. Lábẹ́bẹ́ ní kí n bá mi ṣí ẹ kí n bá lè bí ẹ ṣọ́ọ̀rẹ́ ẹ dẹ́dá ń wà bí mi ṣe jẹ sí ẹ bọ̀ lé sùnmọ́ ẹ jù kí n lè nílé bèrè ọ̀rọ̀ náà rẹ̀ ẹ́ àwọn máa le jù àwọn máa le jù. Lóòótọ́ àwa mẹ́ta náà la jọ rìn iye kan lábàá méjì mẹ́ta lọ èmi ìwọ́jà tìrọ̀ àti eyín irú àánú làjọ ń kóra káàkiri àdúgbò ṣùgbọ́n mi ìwà mi sì ní good mood rárá mood mi ti expire. Lábẹ́bẹ́ ṣé o lọ ilé ọlọ́mọ ni ọwọ́ ha ọtí ń bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ nílé yìí ẹ gbé lọ́dọ̀ Fẹ́mi Adébáyọ̀. ilé ẹ̀kọ́kọ́ gbà náà mi náà gbàwé. kí ni kí n fi ṣe. ilé ẹ̀kọ́kọ́ gbà náà. Fẹ́mi Adébáyọ̀ rèé kí ló wá dé òtẹ́ ẹ̀rọ tí ń torí tèmi o kí lè fẹ́ ṣe o ṣé fẹ́ gbà freedom ni àbẹ̀fẹ́ kọ́ṣẹ́ bí ẹ bá fẹ́ kọ́ṣẹ́ àbẹ̀fẹ́ gbà freedom àárọ̀ tí ṣé mo jẹ́ bí iye ẹ̀ńtọ́ ẹgbẹ́lẹ́ fẹ́ torí ẹ̀rọ tí iye. bí ṣe ohun ní méjèèjì Lábẹ́bẹ́ ó mọ ohun èbí ọtí Lábẹ́bẹ́
ṣé mú ìwà rẹ kó lè bá ṣàánú mi Lábẹ́bẹ́ ọ̀rọ̀ etí sún mi ṣàánú mi lórí Àbíkẹ́ ká máa ṣe náà ọ̀rọ̀ Àbíkẹ́ náà ni ọ̀rọ̀ Àbíkẹ́ ni. ṣé torí ọ̀rọ̀ Àbíkẹ́ ló yẹra Fẹ́mi Adébáyọ̀ wà fún mi tírọ́bù Jàǹtìrọ̀ ṣé torí ọ̀rọ̀ Àbíkẹ́ ló yẹra rọ̀ tí wàá fún mi ẹlẹ́dàá mi ò dá àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá mọ wẹ́wẹ́ báyìí á bá wọn àgbà jẹun ó jẹ́ ṣe ohun tó dùn mọ́ mi nú Jàǹtìrọ̀ lórí Àbíkẹ́ sọ pé máa ṣílé. báwo ló mọ kí mi gan-an. má bàa ti. Lábẹ́bẹ́ bá mi sọ̀rọ̀ bá kí n máa ṣe náà kí n máa ṣe náà. kọ́kàn balẹ̀ ìrọ̀rùn ti dé lórí ọ̀rọ̀ tí o bá mi sọ yìí. ó dá wá yẹn ó dá. ọ̀rìjìnà lọ́kì tó bá rù dànù olóṣì tó rù gbèrè ló fẹ́ rù ṣé o rí ọ̀rọ̀ Àbíkẹ́ ṣe báyìí òun ò ti máa ṣe fún ẹ ṣé bí mo ṣe wà wọ́n rí pé ara mi kò jọ̀lọ̀ ó ṣá málámálá oògùn ni olóògùn débi tí yàn lóògùn dé bí yóò bá lóògùn tó lé ayé yìí aṣọ rẹ̀ máa kálí sí aṣọ ni oògùn lówó yìí tí wọ́n yà yìí hàn tí n bá pọ̀ ògùn lẹ̀ báyìí eré ó di gáràjì kẹta. àmọ́ wò kókó bẹ́ẹ̀ wò nẹ́hùn ètò ìnáwó wò dẹ́mi jẹ́ kí yà máa jẹun látijọ́ ẹ̀ ẹ̀nà Àbẹ́bẹ́ kí dẹ́kun tí ó wà èmi pédè fi ṣàánú mi. ṣé o rí iṣẹ́ kan wà lọ́wọ́ mi àjogúnbá wa. lédè ẹ̀rọra. ọ̀rìjìnà ni tó bá ń gbọ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ má dìyẹ ń tọ̀ yẹ ẹ̀yìn ẹ̀yìn tó bá ṣàṣàrà tán tó mú Àbíkẹ́ gbáà tó bá fi gbá báyìí a má tẹ̀lé ẹ má gbọ́ ẹ̀yìn ẹ̀yìn lọ́mọdé yẹn ń tọ̀ yẹ ẹ̀yìn ẹ̀yìn kó o fẹ́ lọ tọ̀ á tẹ̀lé ẹ kó o fẹ́ sùn á tẹ̀lé ẹ. ẹ tó bá lè pé Àbíkẹ́ má lọ lé wọn ní kí ló fẹ́ lọ ṣe lé ó máa pò òun ní ìwọ rẹ̀ bí òun ẹnì fẹ́rẹ̀ bá a ṣe fún ẹ bá a wà gbọ́ ó ní fílẹ̀ láyé láyé o. Lábẹ́bẹ́ ogún rè ogún aládé rè kí n bá fàbíkẹ́ lẹ̀ ogún rè. má ṣubú má gbé ẹsẹ takọtabo tó dábàá fún ẹ ní akọta fún ẹ lábo ẹnìkan ẹja àbẹ̀mọ́ méjì rẹ̀ láti ẹ. Lábẹ́bẹ́ mo wé tán ká lọ́mú kọ́ńtínẹ̀. o ṣé ọ̀rẹ́ mi. já máa lọ kó alẹ́ mi náà. Lábẹ́bẹ́. awo oúnjẹ olúwo bẹ́ẹ̀ ṣe wà yìí awo ike gbèdégbèjọ irú yìí yóò gbọdọ̀ jáde ní ojú lásán ẹ̀kọ́ lẹ́yìn jáde bíi eégún ṣé ẹ̀rí rẹ̀ mi tẹ̀ wò yìí Jàǹtìrọ̀ lórúkọ rẹ̀ jẹ́ Jàǹtìrọ̀ gbogbo wa wà lókun ayé ẹ̀ kí ọgbà àkáàtì ogun kó jẹ́ ṣòkòtò títí lórí ọmọ kan ṣo láì ṣe bọ́ra ní igbó àjẹ́ ṣòkòtò títí báyìí ogun kò mọ́mọ́ wọ́n gbé à tó bá kọ wọ́kọ̀ àdọ̀ báyìí ó ní tó ń gbé ká ni wọ́n ní kí n ìfà tí wá bí kí ọ̀rá pílíàsì wá sí inú kílọ̀bù mi awo Àjàǹbàdàn eléyìí o làṣẹgbé yín wá Jàǹtìrọ̀ ẹ̀ tí mo sọ rèé o. Bami wọ́n ní pín yínkì wọ́n ní bọ́wọ́ kó bí rọ́bà wọ́n ní jí yàyà ní jẹun ẹ. ìlú mọ́lẹ̀ bàjáde àti mo ibi àwọn àlùjọ̀nù tí mo ń sínú torí báwo bá dúró tán táwọn kan táwọn ojú rẹ̀ ti wá àwọn omi rí títí àwọn òtúmọ̀ ti fàṣọ kò sí tí bá gbàlagbà àwọn oúnjẹ àbí ìfẹ́ tí ò lè tutù. ogun re wọ́n ti dé bàjáde àti mo ibi àjọ̀nù burúkú. ẹ mọ ìyá mo gbádùn rẹ kí ló fẹ́ wọ́n ní bọ́wọ́ kó bí rọ́bà ẹni wáyọ̀ wọ́n ní gbọ́mọ ẹ lọ ṣẹ́yìn fẹ́ ṣe ń wó mi rè bàtà ń ta mi lẹ́sẹ̀. àtòlè mọ́tò lẹ́sẹ̀ nígbà tí wọ́n náà máa lọ wọ ṣú o títà gbàjẹ́ ní ọyọ́ wọ lọ́nà sùpàsì lọ. ọlọ́run kò ṣàánú ayé mi ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wó mi òun náà ọmọbìnrin kan fẹ́ nẹ́ ṣé òun wó mi tọkàntọkàn kí n nẹ́ kí n bá dé nẹ́ mímọ̀ òun èné ṣe mi mìlẹ́ pokùnso. bọ́bẹ̀ Àbíkẹ́ onígbọ̀mọ́ àbí òórè olómìnira lọ́sẹ̀ kẹ́ pàǹtí bíi kòtò olúru ẹ̀wẹ̀ yín ju ẹ̀bí ọmọ lúdò. ìfaríran jù ìfaríran. wo sọ lè rí okùn tí ẹ fi méwúrẹ́ bọ̀ lábọ̀ ọjà àtòròmọdìẹ tọkọ pa. etí tírẹ́ẹ̀nì bá tẹ̀ òròmọdìẹ ní ojú tírẹ́ẹ̀nì bá tẹ̀ ó mú wa òní jíjì ó kú tán láì sọ ogun sí
ojú òròmọdé èsì lágbàdo àbọ̀rọ̀ mi ò yọ ọ wà lọ wá owó kan wá owó tó nípọn owó tá ná gbogbo owó tá ná lórílẹ̀ wa Nàìjíríà ọlọ́wọ́ àwa mẹ́ta 1000 mẹ́ta 500 mẹ́ta 200 mẹ́ta 100 naira mẹ́ta 50 naira mẹ́ta múrí kan mẹ́ta 10 naira mẹ́ta 5 naira mẹ́ta ọba tán ọba wojú mi orí pé tàtú mẹ́ta mọ́ yìí. ogun olówó èmi ti sọ fún awo ajàmbádàn a máa ju iṣẹ́ àwọn onílẹ̀ a máa ràn yín lọ́wọ́ sẹ́ẹ̀rì gbogbo babaláwo kọ́ ló máa ń lo ọ̀pẹ̀lẹ̀ àbẹ́rìndínlógún lání ìfowórí mi rè ṣùgbọ́n ẹ̀yin tí mo nífẹ̀ẹ́ sí jù ẹ̀yin tí ní gbogbo tí ó fẹ́ láti inú ojú ẹ̀ wá gbọ́ kí n tó lè gbé yàn wá ilé wa kó wá dé fa babaláwo ni ó lè ṣe pé àdọ̀pẹ̀lẹ̀ lẹ̀ wọ́n ti lọ tó ṣe o. èmi gbogbo ẹ̀rẹ̀ àbíkẹ́rẹ̀ ẹ bá mi kẹ́tọ̀ fẹ́fẹ́rẹ̀ ọmọ náà lómi la orí sọsọrọ ọsẹ ẹnu sọsọ bíi tú tí ó ń gi ó ṣojú bí ẹbí ọmọ lúdò yìí. lọ́ra kọ fún olówó owó ló kú owó ló kú owó tá ìṣe tuntun. ó máa fún ṣèwọ́lá lẹ́jọ́ kí ni ifá máa ń mú. ifá ti upgrade ní ìsìn fíádẹ́sì ní ifá mú. ọjà ifá wà lóde tán. èsì wà lá. lóde tán. ìmọ̀ ọmọ ṣé kò sọ fún ẹ. ogun. arábìnrin òkú ewúrẹ́ ní sáwọ́ àdánutẹ́lú òkú àgùntàn ní sáwọ́ àgbó mọ́lẹ́fọ̀. àdìgbò fún ìyàgàn tó jẹ́ mílíọ̀nù mẹ́kùn ìfá lọ́nà àbọ̀ mọ́ tẹ̀sí bọ́yá lọ́nà àbàdàn ni ẹ̀mọ̀rúkọ kúkú ọ̀pá ní ẹ̀mọ̀rúkọ àrùn kárùn ọ̀pá nídà. arábìnrin ìgbanilẹ̀ ń jó lórí omi wọ́n pé ń kérú ẹ̀ wá sàfúrà ló kọ ìyá rẹ̀. bẹ́ẹ̀ni. àbí wọ́n kọ́ ni. bẹ́ẹ̀ni. àbẹ̀bí ló kọ ìyá tó bí ìyá rẹ̀. bẹ́ẹ̀ni ìjọ Sunday olóyin náà bí ìyá rẹ̀ ń ta nǹkan tẹnu ń jẹ. mọ̀mọ́ mi ń ta. ọmọ ìyá rẹ̀ ń ta. àwọn màálù ni wọ́n fi ń ṣe pọ̀nmọ́ mo ní ẹsẹ̀ ni wọ́n fi ń ṣe tìǹkó ọ̀sẹ́ni tí ọmọ pé màálù ni wọ́n fi ń ṣe àsun ẹja ni wọ́n fi ń ṣe bábíkì. arábìnrin o ti wo ògo rẹ mo wo ìràwọ̀ rẹ wo ọ̀la ní ọ̀sàdúrà fọ ẹ̀ tí mo rí inú ìràwọ̀ rẹ ni ọ̀la bíi ẹlẹ́wì odò. ó rí ìwọ lọ lọkọ̀ bọ́gìnì tí ń bẹ lọ́ọ̀kan o ìwọ lọ kọ́ lérí kìnìún o èèyàn ńlá ni ọ́ àmọ́ ó kú láàárọ̀ la bẹ́ẹ̀ ni èmi kí mo sọ bẹ́ẹ̀ ifá ló sọ bẹ́ẹ̀ ifá orí mi rè ifá àyà mi rè. wo sórí bí mbani náà ń jó lórí omi ìwọ pé kéérú ẹ̀ wá èmi ò ní bá wọn sọ̀rọ̀ tí ò ní nírọ́nù irọ́ yẹ lọ́rọ̀ mi babaláwo tí wọ́n bá di ti bá ń parọ́ aṣọ rẹ̀ mọ́ tán ni àmọ́ babaláwo tí bá fọ̀gbẹ̀lẹ́ sóòótọ́ ọ̀rọ̀ aṣọ rẹ̀ ó tuntun ni bọ́bá wà nkàrà kò ní papọ̀ mọ́ sókòtò sórí ebórí tí mo fi kángọ̀ lórí àgàrà àwo ńlá ni mí àgbà mi jọjọ àwo tí wo oúnjẹ fáwọn ẹgbẹ́. kí ni ìṣe ń fẹ́ kú bá fẹ́ ṣàánú mi. wo ifá rẹ ò létùtù nǹkan ẹyọ kan ni bọ́ọ̀ bá ti lè ṣe. kí nìkan náà. tí mo ṣe nánu tàn rẹ bí ọrùn bọ̀dánù gbàhùn ìjàpá ó ní tí mo rí ìtí mo rí ni tí mo sọ fún ọ sọ̀rọ̀ mi ti yí ọ kò sí tí n ó fi ọ ṣe mo nírú rẹ ńlẹ obìnrin bẹ lákàtà mi obìnrin méje mo ní wọ́n fi ta mí lọ́rẹ ni àwọn tí mo ṣiṣẹ́ fún lókè òkun arábìnrin lọ́wọ́ rẹ wájú sórí mi tán kí ni bẹ lọ́wọ́ mi bí àtẹ́lẹwọ́ mọbálà ń ọmọ ẹni ọkọ àtẹ́wọ́ mọbálà ń ọmọ ẹni ọkọ àtẹ́wọ́ mọbálà ń ọmọ ẹni ọkọ kí ló bá lọ́wọ́ rẹ yọwọ́ rẹ. Baruka ni. ẹgbẹ́ gẹ̀ ọ̀wọ́ ẹnu ẹbí parí òkà wá ní kì í ṣe òkà lásán àlùjọ́nù inú omi lọ́lọ́rọ̀ ìgbé wá àlùjọ́nù tí ń wá irin tútù létí òkun òun lọ́rọ̀ rẹ̀ gbé wá ní tí fà rẹ̀ gbanu ọmọ lọ báyìí wọ́n bá fẹ́ kú láàárọ̀ ọ̀la. ọmọkùnrin tó o bá kọ́kọ́ pàdé kódà tó bá ṣe pé wèrè ni ilé òfin sadé orí rẹ̀ bọ́ọ̀ bá pàdé Clifford tí mo jẹ́ èèyàn ilé òfin sadé orí rẹ̀ bọ́ bá jẹ́ pé Anthony Joshua náà lọ pàdé ọ̀dọ̀ ọkọ rẹ̀ nu gbìyànjú bí ọba dẹnu fẹ́ kọ́ ìwọ fúnra rẹ̀ dẹnu fẹ́ kọ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tú kọ́ ọ̀rọ̀ kó o ka ìkó fífi sí lọ́wọ́ ara yòówù tó bá fi ọ́ dá ọṣẹ yòówù tó bá fi ọ́ gún má yẹ ọ́ wọ́n ti yàn láfàwọ́dá ló tù fẹ̀ bíbẹ́ ẹ̀kọ́ nígbà tí ọba ìdárọ̀ la pàdé lẹ́sẹ̀ Jésù oya bàbá abẹ mọ̀jà pàdé. ìyá kò ní yára wá orin awo mo fẹ́ kọ́ bọ́ọ̀lù ìwọ ni máa nẹ ìwọ ni máa nẹ ẹni bí ọkọ mẹ àmì fọkìn nẹ yẹmi fọkìn nẹ àwọn yẹmi fọkìn nẹ. yanti rọ. Àbíkẹ́
bẹ́ẹ̀ tí ń wá. kí n ṣe ẹ̀. kò sí kankan. àjẹfọ́ ibi afẹ́ gbìn obì tí lálẹ́ wò ní bẹ́ẹ̀ yẹn Àbíkẹ́ yóò mọ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣé ibo ṣe ń ro mi orí mi látọkàn mi kí n lẹ kí n fi ẹ ṣàyà. fẹ́fẹ́ mi lóòótọ́. bẹ́ẹ̀ ni. tó wà látọkàn rẹ. Àbíkẹ́ tọkàntọkàn mi ògùn gbọ́ ṣì ń fẹ́ nẹ́ ẹ ṣì máa fi ẹ ṣáájú orí mi. ọ̀fẹ́ mi délé. máa nẹ́ ẹ délé àwọn òbí rẹ̀ gan máa fọwọ́ sí àwọn òbí tèmi náà máa accepted rẹ̀. ó dẹ̀ mo ti gbọ́ ìfi o. Àbíkẹ́ bó ti gbọ́. ti gbọ́. bó dẹ̀ ti gbà. mo ti gbà. kẹ́mi wà lè mọ̀ ṣìkò ọ́ọ̀gì mi. wo sórí báyìí. orúwo mi ẹlẹ́dàá mi orúwo mi ẹlẹ́dàá mi orúwo mi ẹlẹ́dàá mi ọlọ́run ló bá mi ṣe ọlọ́run ló bá mi ṣe Àbíkẹ́ sí ìdáyà mi ẹni bí ọkàn mi. Àbíkẹ́ ò ní pamọ́. ìyá ìdá. my customer. ìyá dáadáa àwọn ìkàwé mi wọlé ní. onítọ́fù gbogbo ẹ̀ wà kò tẹ̀ sọ sí tẹ́fẹ́ tẹ́ ẹ lọ́dún ẹ̀dùn ní Fẹ́mi Adébáyọ̀. bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ ni mo ní. Fẹ́mi Adébáyọ̀ ẹ̀yin kan kí lẹ fẹ́. ògbósàn tó bá mú. ilé ilé ìfẹ́ mu náà. tó bá ti yá máa pè. tó bá ti yá. ṣé dandan ni. ó tutù dáadáa o trọ́fì mi tutù. ó wọ yín ní ìyá wa. ọmọ rẹ tí yín o. ó kọ́ mo kọ́kọ́ wá gbọ́ lórí ìwúta ṣe kọmíṣọ̀nù ni wọ́n á gbà. ṣé dandan ni kí wọ́n á kọ́ mi báyìí kí ìbàdàn wà mí tó jẹ́ kó mọ̀ pé owó mi lọ sí mi kò ti kọ̀ mí lára kí ni. ìwádìí olówó kẹsì tẹ́lẹ̀ sọ́sẹ́ tó ń fún wa tí wọ́n ju ẹ̀tọ́ tiẹ̀ fún ọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ló pa tí ìyẹ̀tọ́ tiẹ̀ fún ọ àbúrò ní kò ṣe fàájì lẹ́tọ̀ àwọn àtọ́ni pákó àní sọ̀rọ̀ mi ò fẹ́ bá gé olúwajà àbàdàn olúwajà àbàdàn olúwajà àbàdàn ẹ̀tọ́ tèmi ni wọ́n á gbà. ọba ẹlẹ́kùn. olè bẹ́ẹ̀ kọ́ kó wọ́n lè mọ ìyẹ̀bá bí ẹni mú yàrá wa ó lè wọ́n mú sí ìdí ẹ̀ o lè ta ẹ̀ o lè ta ní gbọ́ bí ẹ bá gbé sọ fún mi. mo fi ẹ̀gbọ́n mi ọba ìṣègùn. ọ̀nbẹ ní ẹ jẹ má bínú ẹ kí n mọ iye tó wà náà. ire ìlàjì Nàìjíríà méjì ni mo bá sókò báyìí ó ti lójú. Ajabadan. Àbújá rè Lagos State. mo jọ ní wọn kó lórúkọ ẹ Ajabadan. ẹlẹ́dàá mi o ṣé bó ṣe rí rè ìwọ mo múṣẹ́ wá fún ẹ ògbówó tán olùkóló wa 1,000 mẹ́ta 500 mẹ́ta 200 mẹ́ta bẹ́ẹ̀nà mẹ́ta 500 mẹ́ta wọ́n jọ bẹ̀ ojúgbó màtíríàsì àmúkárí ìwádìí lọ́mọ òkà mọ́kànnà ìbúsà kàmáàjẹ ìyọ́n tí kàmáà ní àtúnṣe. àbí là sí pàṣẹ àbí mo lò lẹ̀ sí pàṣẹ. tó o fi òkà sẹ́wọ́ báyìí tó wá ní oríran sí i. mo fòkà sí. sísú sọ́wọ́ mi pé owó ọpọlọ lè bó gbà ní owó ọpọlọ lè bó ń sàn síbò sanwó sẹ́yìn. wọ́n lọ rí sọ́ra rẹ o ìfẹ́ wà láwọ̀ òkà tó rí irú òkùnrin wọ́n gbọ́dọ̀ dá òkà padà fún lókùnrin mọ́wọ́ kéde lọ ní. mọ́ dànù bí mi ò gbàgbàgbà. olókùnrin gbó kalẹ̀ wọ̀ yìí ó máa rí jẹ́jẹ́ aṣọ tó mi padà ẹ obi owó tẹ gbà oyè mi 6,000 something like that. tẹ wá fẹ́ divide ẹ pé àtọwọ́ materials go to 12,000. ó wá kọ́ mi rárá pé èmi tó mú ṣe wá client tó ṣe wá ó wọ́n tó wọ́n 5,000. lábẹ́bẹ́ o ti dánú bí mi má jẹ́ dẹ́kan wò lára ẹ̀ lábẹ́bẹ́ má jẹ́ dẹ́kan wò lára ẹ̀. kiri àwọn ìsàn àrùn bíbá àwọn táwọn ẹlẹ́wà fọmọlẹ̀ má jẹ́ dẹ́kan wò lára ẹ̀ nínú ẹ̀kọ́ ẹbí mi o ọ̀rùn pé tí bá ń bínú sókè tó ní ọmọ ìjábọ̀ ni o. báwo kò yẹ kí ni o ológun ni ọdún ọmọ ológun ni èmi ò ní gbèrágà kún ni. ó dà àwọn ológun ọyẹ ìdógun yìí wò. lábẹ́bẹ́ mo ní ní. mo dèjì. mo bá dúpọ̀ kan lódò. mo ní kó fún mi lómi mu. ó lóun ò fún mi lómi mu. mo ní kó sọ kakọrọ ń dọ. ọlọ́sẹ̀sẹ̀ kálájà. bìnnìbìnnì káyìí.
ọkọ mi. Àbíkẹ́ ò ní pamọ́. Àbíkẹ́ ò ní pamọ́. Àbíkẹ́ ò ní pamọ́. Ẹni bí ọkọ mi. Ìwọ ni mane, ẹni bí ọkọ mi. Bá mi fucking nẹ, yé mi fucking nẹ. Àwọn yẹ mi fucking nẹ, wọ́n fucking nẹ. Ìwọ ni mane, ayé mi ọrùn mi. Àbíkẹ́ ò ní tèmi, ayé mi ọrùn mi. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́. Ẹni bí ọkọ mi. Kò bá nẹ́ mi, Àbíkẹ́ mi, mo máa lè para mi. Mo máa lè kó sódò, mo wá lè kó sí kànga. Àbí kí n pokùn so, mo dẹ̀ lè ta lé ẹni. Mo lè ta lé ṣẹ̀ wá, torí ìfẹ́ rẹ̀. Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́, Àbíkẹ́ ò ní pamọ́. Ẹni bí ọkọ mi. Bàrẹ̀m gbógun, yẹrẹm dìtẹ̀, fọ́kẹ́ manẹ̀. Èmi wá dúpẹ́, fẹ́lẹ́ dùmarè, tó jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀. Kò bá jẹ́ fọ́kìn lọ́wọ́ agbára, mo láwọn àlùfáà tí mo lè lọ bá, tó máa ṣàánú mi. Ṣé wo mo bá ra kó? Ìyẹn ní ṣe béèrè, ṣẹ́wó táwọn fi kì í ẹlẹ́ṣin ògo. Ìyẹn ní Jákàndé, mo nẹ́ Ṣèyídà, Ṣèyídà Zainabu, kò fàyà kùnú tó lè ṣàánú mẹ́. Mo nẹ́ wòlé, ọba májẹ̀mú, ní Tọ́pẹ́ tirẹ̀, ọba ẹlẹ́kùn pa. Àwọn ẹni là ń pọ̀ tó jẹ́ mọ̀lẹ́bí. Èmi jàǹtìrọ̀, mo fi ẹ̀gbọ́n mi. Ọba ìṣègùn, ó ń bẹ ní Jẹ̀bọ̀. nǹkan tí mo pè é sí ó wà important sí mi gan ó já gbọ́ nípa ọ̀rọ̀ ọmọ ọgbẹ́ ọ̀kan tó ń pè ní Àbíkẹ́ Onípọ̀mọ́ gẹ́ẹ̀ mo láìkí gẹ́ẹ̀ yẹn gan mo fọ́ fún gan. bọ ìdọ̀là kí ló tó máa ń bójú wa jẹ bẹ́ẹ̀ náà má máa ṣe bẹ́ẹ̀ ṣé ò mọ wúlò tiẹ̀ ni ó mọ lẹ́ẹ̀fù ẹ̀mọ̀ kan tó wọ́ ti ń gbòòrò ni ó ń sọ̀rọ̀ Àbíkẹ́ Onípọ̀mọ́ ó sọ̀rọ̀ ọmọ sẹ́nẹ́tọ̀ ó sọ̀rọ̀ ọmọ gọ́fúnọ̀ ó sọ̀rọ̀ Àbíkẹ́ Onípọ̀mọ́ sójú ọmọ bá lè olùwà ni àmọ́ ọjọ́ ọmọ Ibrahim Dende a máa ṣe bẹ́ẹ̀ yan ọgbẹ́ ni àmọ́ ọkọ̀ tó wọ́ tàbí ọkọ̀ tó ń sọ̀ṣà. yìí láì nǹkan tó máa ń sọ yìí o sọpọ́ọ̀tì rárá jẹ́ kó ẹni yìí jẹ́ kó fẹ́ ẹni tó bá Abíọ́lá Tapala la rí sítórì nìyẹn gbogbo àwọn gẹ́ẹ̀tà ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ láti fi kan ni ẹni tó kàn lè fẹ́ nìyẹn jẹ́ kó fẹ́ tó kàn bá ti fẹ́ mú sọpọ́ọ̀tì ẹ̀
á jẹ́ ọ̀rẹ́ wa lóhùn fẹ́ni tó bá wù ẹ́. jẹ́ kó fẹ́ kan tó bá wù ú jẹ́ kó fẹ́. ẹ̀yin náà mọ ọ̀rọ̀ ọ̀fẹ́ náà ọ̀rọ̀ ọ̀fẹ́ ó dàbí àdánwò bí mo ṣe rí ọmọ yẹn mo kọ́ fún gan mo láìkẹ́ gan ìfún gan mi tí ìrírú ọmọ báyẹn rí mo láìkẹ́ gan bó ṣe wà yẹn mo fẹ́ túṣe up ni mo fẹ́ túṣe up mo fẹ́ kó gan ó meet standard. ọmọ ìyá mi ò ní ọmọ kan tó máa ṣe kó bá sọ ilé ìsíwájú mi ní bojú ẹ jẹ ọ̀bẹ ní àbí kí ni nǹkan tó rí sí tó ti yẹ ó sọ fún mi kó fẹ́ túṣe ọkọ̀ kó sí pé bó ṣe lè jẹ́ ó ti yẹ ọmọ yẹn owó ọ̀tí ẹ̀ bọ̀ ó bá ṣe ó ti yẹ òun mọ̀ kò sí ewu dídọ́là wọn lọ sọ ń dòrò náà tó ń pọ̀ ni. Fadi mi ní sùúrù kó ṣáájú tuntun ni kò fẹ́ wọ studio lórí ọ nítorí ọ̀rọ̀ ọmọ yẹn kò fẹ́ wọ studio lórí ọ Àbíkẹ́ ní táyà tí orin yẹn. Adé ní iṣẹ́ òsùn ni. Àbíkẹ́ orin táyà tí orin yẹn ó ní bẹ́ẹ̀ kí n fẹ́ ní lásìkò ló jẹ́ kọ́ mọ̀. Baby, you know I love you. I will never hurt you. I will not treat you bad. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan. Enemy of progress. Baby, má dá mi o. Mi ò ní dá ẹ. Afẹ́fẹ́ ìfẹ́ dùn. Afẹ́fẹ́ ìfẹ́ dùn. Omi ayé. Ìjọba ó ti pọ̀jù ó ti pàjù ó ti pàjù ó ti pàjù. ṣe ọrọ̀ ajé tí wọ́n gan ò sọ̀rọ̀ ṣé ò sí ọ̀rẹ́ ni ó ṣọ̀rọ̀ ajé látẹ̀kan ìwọ náà sọ́tọ̀ lárísí oní àpolówó àtà àtúndòkò àtà ṣé kò tó torí ni tá bá kiri lọ bó ṣe ń pe Àbíkẹ́ níwájú Àbíkẹ́ ní lẹ́yìn ṣàbíkẹ́ ni àwa sọ tó ní mi polówó. Ṣé kí n mọ́ tán àsìkò Àbíkẹ́ ló tó àsìkò rẹ̀ ló tó àwa ní ká pọ́ọ́pọ̀ báyìí ká rọwọ́ ẹ̀bẹ̀ sí Elédùà kó ṣàánú àwa náà ká rọ́jà tiwa ta bó sì jókòó ló ṣe ni kókùn tiwa náà ká tà ká rówó tìjọ́ ká lọ sọ̀kún tiwa náà àsìkò rẹ̀ ló tó má má jẹ́ abínú orí àbínú orí ságbélé náà. Fucking Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, ẹni bí ọkàn mi. Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, ẹni bí ọkàn mi. Any be your come I'm me fucking there, yeah me fucking there. I want let me fucking there, one fucking there. You want the money, you want the money. I am me your roommate. I be going to me. I am me your roommate. I be going to mama. I be going to mama. I be going to mama. Any be your come kò bá ní mi Àbíkẹ́ mi mo máa lè para mi mo máa lè kó sódò mo wá lè kó sí kànga àbí kí n pokùn so mo dẹ̀ lè ta lé ẹni mo lè ta lè ṣẹ̀ wá torí ìfẹ́ rẹ̀. Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, Àbíkẹ́ ò ní mama, ẹni bí ọkàn mi. Barengbogun yerendite fucking manẹ èmi wá dúpẹ́ fẹlẹ dùmarè tó jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kó bá jẹ́ fucking lọ́wọ́ agbára mo làwọn àlùfáà tí mo lè lọ bá tó máa ṣàánú mi ṣé wo mo bá ra kó
ìyẹn ní ṣe béèrè ṣẹ́wó táwọn fi kì í ẹlẹ́ṣin ògbó.